mo fẹ́ bẹ̀rẹ̀ kan. Kí ló máa bẹ̀rẹ̀ sábẹ́ o? Sà. Bọ̀dá ẹni sùn ẹ jọ ṣé tí èèyàn bá ní òní sex nígbà tẹ́yìn ẹni kò Sounds very awkward. Kòró tó ń jà fún bò àbí kòrónà àbí kòrónà. Will you keep quiet? Ẹ̀yin ni Mrs. Madinkiti. Mrs. Madinkiti tó sọ lórí news. Tó ló ní virus. See, you lack what they call quarantine. Ìṣe bẹ́ẹ̀ ni pé fẹ́ ṣàgìmì lọ́gbẹ́ni. Ṣe rí ẹ̀jọ̀ madam mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín Olúwa máa mú kúrò nípa ẹ̀sán yìí pásítọ̀ ní dájú mi tí àyè bá wà mo sì lè wá gbé yín inú mọ̀ púpọ̀ sí ẹ̀dúró ẹni sùn. Bọ́dá olè ẹ̀jọ̀ ẹ ṣàgìmì lọ́gbẹ́ni. ẹ̀jọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ dáyé mo bọ̀ bẹ̀ yín ẹ wo. ṣé kájọ kọ́ mọ lùbọ́. ẹ̀jọ̀ torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ fi mí lẹ̀ mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọ̀nà mi ẹ̀jọ̀ mo bẹ̀ yín ẹ̀jọ̀ torí ọmọ ẹ ṣàánú mi ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ wọ́n ti bá kúrò nígbà. Bọ́dá olè òkè. Fámìlì á ní Toyota virus. Wọ́n á ní Honda, wọ́n á ní gbogbo ẹ̀tẹ̀ léra wọn.